ẹ̀yin fáǹsì mi ọ̀rọ̀ àgọ́ la wà yìí o kọ́lọ̀ ń ṣàánú wa nàìjíríà yìí ni o sójú tí máa tà wá lẹ Yorùbá báyìí ọ̀rọ̀ àgọ́ la wà yìí gbogbo lẹ̀kùn pátápátá náà ti pa lórí kíni lórí àwọn kidnapper yìí náà wọ́n tún wá lọ́jọ́ wo wọ́n kó gbogbo àwọn tó wà ní church lọ́mí tó ti ń ṣẹ́ǹsì lọ́wọ́ gbogbo èèyàn ti kúrò ń lù ṣé táṣe wa máa sá fúnra wa náà lélẹ̀ Ọlọ́run ìjọba wa ẹ bá bẹ̀ wọ́n kàn bá wá nǹkan ṣe sí i wọ́n gbé sójà wa owó náà ń gbà lọ́wọ́ àwa ọlọ́kọ̀ àríṣẹ́ tẹ̀ ń ṣe tàbá débí ẹ̀ ní 2000 tàbá débí ẹ̀ ní 3000 kí ni ìwúlò yín gan-an pàtó kò yẹ kó máa lọ báyìí gbogbo lẹ́kùn náà ti pa kò séèyàn lu ìmọ̀ o ìlú yìí tóbi gan-an mi tí káàkiri ni o ẹ tún máa tẹ̀lé mi ká lọ mi tí ó sú mi o ó sú mi o ó sú mi o níbo làwọn bá Nàìjíríà yìí lọ báyìí Ọlọ́run.